Peter Okoye kéde àyípadà ọjọ́ ìbí rẹ̀ pẹ̀lú ìbejì rẹ̀ Paul Okoye mú ọjọ́ ìbí tuntun fúnra rẹ̀. Ọ̀kan lára àwọn ìbejì akọrin ní P-Square tẹ́lẹ̀, Peter Okoye, ti kéde wípé òun ti ṣe àyípadà ọjọ́ ìbí òun. Peter, táwọn èèyàn mọ̀ sí Mr P, báyìí ni wọ́n bí lọ́jọ́ 18 oṣù kọkànlá pẹ̀lú ìbejì rẹ̀ Paul Okoye lọ́dún 1981. Àmọ́ Peter ti sọ lójú òpó ayélujára rẹ̀ wípé òun kò ní máa ṣe ayẹyẹ ọjọ́ ìbí òun lọ́jọ́ 18 mọ́ pẹ̀lú Paul tó jẹ́ ìbejì rẹ̀. Mr P sọ pé òun ti sún ọjọ́ ìbí òun sí ìparí oṣù kọkànlá oṣù ìbí òun báyìí. Peter sọ lójú òpó X rẹ̀ pé mò ń fi àkókò yìí sọ fún ẹ̀yin ẹbí, ọ̀rẹ́ àti ẹ̀yin olólùfẹ́ mi pé mi ò ní máa ṣe àyájọ́ ọjọ́ ìbí mi lọ́jọ́ 18 oṣù kọkànlá mọ́ o. Mo fẹ́ kí ẹ mọ̀ wípé mi ò ní fèsì sí gbogbo àtẹ̀jíṣẹ́ tí ẹnikẹ́ni bá fi ránṣẹ́ sí mi ní gbogbo ọjọ́ 18 oṣù kọkànlá báyìí láti kí mi. Bákan náà, mi kò ní gba ẹ̀bùn ọjọ́ ìbí kankan lọ́jọ́ 18 oṣù kọkànlá mọ́. Ní báyìí, 30 oṣù kọkànlá ni mo máa ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi. Ìgbésẹ̀ mi nìyí. Ẹ ṣeun fún bí ẹ ti gbọ́ mi yé. Ìgbésẹ̀ yìí jẹ́ ọ̀nà tí aáwọ̀ tó wà láàrin Peter àti Paul, táwọn èèyàn mọ̀ sí P-Square tẹ́lẹ̀, tún gbà yọ. Àwọn méjèèjì ti jọ gbé àwọn orin bíi Personally, Chop My Money àti Do Me jáde nígbà tí wọ́n ń jẹ́ P-Square. Lọ́dún 2017 ni Peter àti Paul kọ́kọ́ ní àwo papọ̀, èyí tó fa ìyapa fún ọdún 5. Inú ọ̀pọ̀ olólùfẹ́ wọn dùn nígbà tí wọ́n parí ìjà lọ́dún 2021, àmọ́ kò pẹ́ tí oníkálùkù wọn tún fi lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀. Lọ́dún 2024 ni wọ́n tún pínyà lẹ́yìn aáwọ̀ tí wọ́n ní pẹ̀lú ẹ̀gbọ́n wọn Jude Okoye àti àwọn ẹ̀sùn tí àjọ EFCC fi kàn wọ́n. Láti ìgbà náà làwọn méjèèjì ti ń ṣe nǹkan wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀. Peter gbé orin tó pe àkọlé rẹ̀ ní The Prodigal jáde, ó sì sọ pé ó tẹ́ òun lọ́rùn bí òun ṣe ń dá orin kọ. Paul náà tó ń jẹ́ Rude Boy ti gbé orin tó pe àkọlé rẹ̀ ní Reason With Me jáde. Paul tiẹ̀ sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ṣe láìpẹ́ yìí wípé kò sí nǹkan tó ń jẹ́ P-Square mọ́. Rude Boy kò tíì sọ ohun kankan lórí bí Peter ìbejì rẹ̀ ṣe yí ọjọ́ ìbí rẹ̀ padà. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára. Ìkànnì jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.